Ó ga o, ẹ̀yin èèyàn mi. Wọ́n ní wonders shall never end. Can you imagine? Wọ́n láwọn láfógidi o. Wọ́n náà lọ sue Naomi sí court. Ṣẹ́yìn náà ní hà. Wọ́n lọ sue. Wọ́n agbọ́ ni o. Allegedly. Wọ́n ló lọ sue Naomi sí court ní Ìkẹjà High Court. Pé kí ni? Wọ́n ní kó fi kábíyèsí àwọn sílẹ̀. Kábíyèsí ò kí ń ráyè dúró sáàfin. Kábíyèsí ò kí ń ráyè ṣe gbá kò ṣàwò tí wọ́n ti ń ṣe mítìn lọ́wọ́ báyìí. Pé àgàgà wọ́n kàn máa pè é ni pé kó máa bọ̀ lákùrẹ́, kó máa bọ̀ lákùrẹ́. Kábíyèsí máa fi gbogbo mítìn tó ń ṣe é lẹ̀. Gbogbo àlejò tó ń ní ààfin. Pé kábíyèsí máa fi important meeting tó máa ṣe. Pé kábíyèsí ó di ọ̀nà Àkúrẹ́ fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́. Pé kábíyèsí ò kí ń dúró, kò ń concentrate láti ìgbà tí òun àti Naomi ti fẹ́ padà. Pé Naomi fẹ́ padà. Pé àwọn ò fẹ́ Naomi ní ààfin o. Àwọn ò fẹ́ kí Naomi wá sáàfin torí ó ń disturb kábíyèsí àwọn. Ó ń ṣe gbó ń ṣàwò. Ìkòkò bàbá aṣáṣùn. Ṣé ẹ̀ ń rí ọ̀rọ̀ nígboro ẹnu? Ṣé kábíyèsí sunkún dẹ́nu ọ̀nà wọn pé kán bá òun wá ìyàwó? Ṣé ó sọ fún wọn, ó sunkún ìyàwó pé kán fún òun níyàwó? Débi pé kò fẹ́ ìyàwó, kò fẹ́ ọmọ tiwọn. Ìyàwó tiẹ̀, Naomi ló kù tó máa fẹ́. Àbí kábíyèsí sọ fún yín pé àwọn náà máa choose ìyàwó táwọn fẹ́ fẹ́ fún òun. Ó ṣe wá jẹ́ lẹ́nu àwọn láfógidi. Ẹ̀mí mímọ́ o. Wọ́n ní ẹ̀yìnkùlé lọ̀tá wà, ilé la ṣe ní ń gbé. Mi ò sọ fún wa. Mo ní gbogbo lálá kókó fẹ̀fẹ̀ Ashley bọ́n ṣe ń le lélẹ̀ tó ń kọrí sọ́hùn. Wọ́n á tún le lọ́hùn, ó tún kọrí bí. Àṣé òun àtàwọn ẹbí ẹ̀ náà fún kábíyèsí ní wàhálà láàfin. Wọ́n ní ìkan nínú wọn ti fọ́ lójú. Mo ṣẹ̀ṣẹ̀ ṣe program yẹn tán fún wa. Fétì gbọ́ wa láìpẹ́ yìí. Wọ́n ní báwo náà ṣe ń sọ òwe yẹn? Ẹ̀dá tó bá rò fọ ìkà. Wọ́n ló pé títí ọmọ ẹ̀ dandan ó máa jẹ́ ń bẹ̀. Ṣé wàhálà tí ọmọ wọn Ashley, wàhálà tó ń sá kiri kúbẹ́kúbẹ́ tó ń sá kiri, tó ń kọlu mọ́tò, tó ń kọlu òponá, tó sáré kẹ̀kẹ́ tó kọlu òponá. Ṣáyé nìyẹn. Ó di dandan. Ẹni tó bá nà ká kan fún ọmọnìkejì. Ìka tó kù nǹkan, mẹ́wàá tó kù nǹkan, àbí márùn-ún dẹ̀ ni. Márùn-ún tó kù máa jẹ tiẹ̀. Bẹ́ẹ̀ ni. Àbẹ́ ẹ máa gbọ́rọ̀ nígboro ẹnu, ẹ máa wo kátikàti, ẹ máa wo rádaràda nínú ọ̀rọ̀. Wọ́n lọ fún mo tiẹ̀ jẹ́rìí, mo jẹ́rìí kóòtù náà tó ń lọ. Mo dẹ̀ jẹ́rìí adájọ́ tó fẹ́ ṣe. Ẹ rí pé ayé yìí le. Ẹ rí pé ayé yìí, orí Naomi dẹ̀ máa mú gbogbo wọn. Bẹ́ẹ̀ ni o. Kí là ń sọ? Ṣé ó dìgbà tá bá sọ ni? Ṣé ẹ mọ̀ pé bọ́n ṣe ń hùwà yẹn ni Ọlọ́run tó ń dá wọn lóhùn? Bọ́n ṣe ń try ẹ̀ lọ́lọ́run ń dá wọn lóhùn. Ṣé ìyẹn wá lọ̀rọ̀? Àní kì í ṣọ̀rọ̀. Kò sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó ń sọ yẹn. Wọ́n ní kábíyèsí láti máa sọ fún wọn pé ṣé pé àwọn náà fẹ́ choose ìyàwó, wọ́n fẹ́ choose nǹkan tó yẹ kó òun ṣe. Ṣé àwọn náà fẹ́ Naomi ni? Àbá àwọn náà kọ́kọ́ fẹ́ Naomi wá sáàfin. Tóun bá ti sọ pé òun tiẹ̀, wọ́n ní pé Naomi ti lọ, Naomi ti ṣe, Naomi ti lọ, ó ti lọ disgrace kábíyèsí àwọn ní íńtánẹ́ẹ̀tì, ní kíní kan. Ó sọ pé òun ṣe. Kí ló dé? Ó ti lọ nìyẹn pé kí kábíyèsí ò gbọdọ̀ tún padà. Torí ó ti lọ embarrass kábíyèsí. Wọ́n máa mọ̀ ọ̀rọ̀ sọ. Ṣé bí kábíyèsí bọ́n ṣe sọ yẹn kí kábíyèsí náà wá sọ pé okay bẹ́ẹ̀ ni o. Ta náà nà, ta lára ń tà.
Ta ni wọ́n ń nà? Ta ni ara ń ta? Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ wọn kò sọ̀rọ̀ ń bẹ? Ọ̀rọ̀ wọn bí ìgbà tí aṣiwèrè dájọ́. Ṣé aṣiwèrè ló máa sọ̀rọ̀, ló máa dájọ́, aṣiwèrè rìpọ́ọ̀tì ọ̀rọ̀. Ṣé wọ́n rò pé aṣiwèrè ló máa dájọ́? Àwọn èèyàn pàtàkì tó mọ̀ ọ̀rọ̀ gbọ́, tó mọ̀ òye, tó ní ọpọlọ pípé, ìbá wọn náà máa dájọ́. Wọ́n rò pé báwọn ti ṣe sọ̀rọ̀ sílẹ̀, just like that. Wọ́n ní kábíyèsí wa sọ fún wọn pé ṣé òun fi ẹ̀kan sọ fún yín wípé owó orí tóun san lórí Naomi, ṣé òun sọ fún yín pé àwọn ẹbí Naomi ti dá padà? Àwọn ẹbí Naomi tó jẹ́ pé ṣe ni wọ́n fi owó orí Naomi tó fi ń bẹ òun àìmọye ìgbà tó wá bá wọn ní ààfin pé kó jọ kó sign Naomi free kí Naomi lè lọ fọkọ ẹ̀, kó lọ fọkọ mi. Ó lóun kọ̀ pé òun kò fìgbà kan sọ fún yín pé òun ò fẹ́ bá Naomi mọ̀. Òun ò dẹ̀ fìgbà kan kọ Naomi. Pé èwo dẹ̀ ni tiyín, báwo ni tiyín ṣe wá jẹ́? Báwo ni tiyín ṣe wá jẹ́? Ṣé ẹ rí pé àwọn alábùkù làwọn ará bí bàyí? Bọ́n ṣe ń sọ náà, wọ́n ń gbèrè tìjú pẹ̀lú bọ́n ṣe ń ṣe ni Ọlọ́run fún wọn ní ìdáàmú. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run fún wọn ní ìdáàmú tó dẹ̀ ń dojú tì wọ́n. Ṣé ẹ rí pé kò sọ̀rọ̀ ń bẹ? Ó mà ṣe o. Ó mà ṣe o. Àwọn èèyàn wọ́n ní ohun tó wù ẹlẹ́nu lè sọ. Ṣọ́rọ̀ wá wà nù yìí. Àwọn náà tán lọ tẹ́ńdà kóòtù fún Naomi. Àwọn náà tún máa lọ gbà padà. Torí wọ́n ti mọ̀ pé adájọ́ tó fẹ́ dájọ́, wọ́n mọ̀ pé àwọn gan pé ó kù díẹ̀ káàtó lára wọn. Bẹ́ẹ̀ ni, ó kù díẹ̀ lára wọn. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ bá mi fi sí comment section? Kẹ́ ẹ dẹ̀ bá mi comment torí mo mọ̀ pé gbogbo àwọn tí mò ń bá, àwọn èèyàn mi ní comment section ní channel mi, ọlọ́pọlọ pípé ni wọ́n. Àwọn èèyàn mi tó ń ṣẹlẹ́ńkẹ́jọ. Àwọn èèyàn mi tó mọ ọ̀rọ̀ sọ, tó mọ èsì ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, àwọn náà wà ńbẹ̀. Ẹ ṣé o ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi dá sọ̀rọ̀ yìí. Ṣé ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tó ń sọ yìí? Àbí àwọn onílàákàyè tó bá gbọ́ irú nǹkan tó ń sọ yìí, èdè wo náà fẹ́ pè fún wọn? Ṣé èdè ọlọ́gbọ́n ni àbí èdè òmùgọ̀? Àbí kábíyèsí tán lọ ń bá sọ àwọn ọ̀rọ̀ kòbákùngbé yìí? Ṣé amúkùn mẹ́kọ̀ọ́ náà pẹ̀ ni tó ń bá wèrè? Kábíyèsí ní in as much tí òun ò tí gba owó orí tóun san sórí Naomi, tóun ò tí gbà padà títí láéláé ni olórí Naomi yìí ń jẹ́ ìyàwó òun. Kò dẹ̀ sí nǹkan tó lè yà wọ́n. Kò sí nǹkan tó lè yà wọ́n. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹ̀yin aṣebi, ẹ lọ wá bí wọ́ sí. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi tẹ́ fi ń bá mi subscribe, tẹ́ ń bá mi share, tẹ́ ń bá mi like. Ẹ ṣé gan. Ìtókù, kẹ́ bá mi sọ sí comment section. God will bless you all in Jesus' name. Amen.